Mo bá bàbá wa Alhaji dúpẹ́. Àwọn afárá ni wọ́n bá wa bàbá wa Alhaji dúpẹ́. Kí ni ìdí ọpẹ́ wa? Wọ́n ní kí ni ìdí ọpẹ́ wa? Nígbà yẹn ọwọ́ kan lẹ́lẹ̀. Wọ́n ní kẹ́ni ọwọ́ kan lẹ́lẹ̀. Kó sì gbé mú òkè. Wọ́n ní kó tún wá gbé mú sókè báyìí. Tó sì fò. Láì lọ sókè. Wọ́n ní tó sì fò. Láì fọwọ́ mú nǹkan kan. Wọ́n ní láì fọwọ́ mú nǹkan kan. Kẹ́lọ́pì ojú sọ́mọ̀. Wọ́n ní kẹ́lọ́pì ojú sọ́mọ̀. Ojú ti lẹ́lẹ̀ lọ. Ọmọ burú ju ti lẹ́lẹ̀ lọ. Ajakata bá débi odò ẹlẹ́jẹ̀. Wọ́n ní tá a bá gàgàgà tá a bá débi odò ẹlẹ́jẹ̀. Níbi tí Fáráò rí sí torí Mùsá. Wọ́n ní níbi tí Fáráò rí sí nítorí Mùsá. Àbá ọ̀rọ̀ wà sí. Ẹranko láì. Tó ní kólò ní. Ẹ̀yin ni kólò tí mo gbé. O ti gbé mi ọkàn. Ẹranko láì mo gbé yín ọkàn. Ọmọ má nìkan. Ẹ̀mí. Bẹ́ẹ̀ ìgbé mi ọkàn ó sì mọ má nìkan. Ó wù mí kí n dàbí yín ni. Ọmọ wípé Alhaji tó jókòó yìí. Àwọn ọmọ wa ní sẹ́mi ọmọ Alhaji tó jókòó yìí. Téèyàn bá dé Sàfà. Béèyàn bá dé Sàfà. Tó dé Máríwá. Tó dé Máríwá. Tó débi tí ó ti ń sàkó mọ́ ṣètánì. Tí wọ́n ti ń sàkó mọ́ ṣètánì. Iṣẹ́ kékeré kọ́. Wọ́n ní iṣẹ́ kékeré kọ́. Sọ̀rọ̀ pé lásán wọ́n ń jùkò ní. Ìmọ̀. Òpó ẹlòmíì lè má bà ṣe é bá rí. Ìpàpọ̀ ẹlòmíì ní ọgbà ọmọ tó pogún. Orí ó ti yọ kọ̀ǹtọ̀ wà láì. Nígbà tébù tẹrísì báyìí ọkàn tọ́. Tó ti yẹ. Mo wá bá wọn dúpẹ́. Gbogbo ẹni tó bá bàbá wa Alhaji dúpẹ́. Àwọn Alhaji wá ní gbogbo ẹni tó bá fẹ́ bá bàbá wa Alhaji dúpẹ́. Kọ́ wa máa fowó ọpẹ́ lẹ̀. Kọ́ wa máa fowó ọpẹ́ lẹ̀. Ta tún lọ pẹ́ tọ́ sí. Dúdú mọ̀ dúdú. Ẹ dákun, kí ilẹ̀ sọ sówó? Ẹ mọ̀ pé ṣètà ní ọmọ tẹ̀lé èèyàn wálé láti Mọ́kà. Alóòótọ́ ni ẹ parọ́. Yọ̀wọ̀ tọ dúdú. Àwọn náà sọ̀rọ̀. Ọkọ rẹ̀ láyé alábàwọ̀n. Ẹ bá mi gbọ́ lọ́hùn tóbi. 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 Ẹ wò mí nínú mi dùn jù lénìí ní pé Alhaji wa ó lọ́re ó bọ̀re dúpẹ́ fọlọ́hun. Ìyá wa, bó lẹ ṣe jẹ́nu olè yìí? Ayà kọ́lá ńlá òwò. Adúpẹ́ fọlọ́run ọba. Adúpẹ́ fọlọ́run ọba. Mo dúpẹ́ nítorí pé Ọlọ́run ṣe mí ní ẹni tó lọ sí Mẹ́kà tó lọ tó bọ̀. Mo wá ń fi àkókò yìí tọrọ ní ọlá Ọlọ́run ní ọlá àwọn àfáà wa pé àwọn tó bá ń tọrọ àti lọ Mẹ́kà Ọlọ́run jọ gbogbo àdúrà tí wọ́n. Ọkọ̀ owó kan fẹ́ẹ̀ tó sílẹ̀. Àwọn àfáà ló kọ́ ọ̀gádá ìdí. Ọ̀tọ̀ ni àfáà ẹ jẹ́ máa bójú lọ. Ọ̀tọ̀ ni yóò di. Ẹ máa wò á fẹ́. Gbogbo owó là á gbà o. Gbogbo owó là á gbà o. Látara Mọ̀dínà. Ẹ bá mi gbọ́ lọ́hùn tóbi. Ẹ bá mi gbọ́ lọ́hùn tóbi. Lónìí, èmi láyọ̀ mi. Gẹ́gẹ́ bí ìyálé inú ilé yìí, pọ́pọ́ mi lọ re, ó bọ̀ re, bàálù ẹ̀ ò já, ó tún dé wá bá wa, ẹ bá ń gbólúwa ga. Ṣé wá rí eléyìí? Wọ́n ti tọrọ fún onítùjú ọkọ wa. Wípé ipò tó wà lọ́dọ̀ ọkọ wa, mo fi tọrọ fún àwọn ọmọbìnrin yẹn. Wípé káwọn náà wà nínú ipò yẹn. Mo fi tọrọ fún wọn. Ìdìkú jẹ̀míra wà bí kúlì háàmì. Onítìjú ọ̀yìn ọ̀ǹda. Mo mọ̀ ẹ bá mi dúpẹ́ torí pé èmi nìyàwó kékeré nínú ilé ọkọ mi ti lọ lódìdí oṣù kan tó tún padà wá dé wá bá mi mo fi yẹn dúpẹ́ fún ọkọ mi fẹ́ lọ pẹ̀lẹ́ sí ilé ẹ ṣe. Sárówó ilé mo wá fẹ́ fi tọrọ fún onítìjú ọkọ mi
pé àyè tó wà ní ilé àyè tó tóbi ní o ó ṣe àyè kékeré ó jẹ́ pé tí ọkọ mi kò bá rí wọn wọn ò lè sùn wọn ò lè jẹ wọn ní wọn. Kémi àti ìyálé mi bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ọkọ wa tí onítìjú ò bá sí ńbẹ̀ wọn ò ní fún wa. Inú mi dùn sí mo wá fowó ilé náà mo wá fi tọrọ pé bí wọ́n ti wá ń ṣe kí Ọlọ́run jẹ́ kí àwa náà rírú ipò bẹ́ẹ̀ lọ́dọ̀ onítìjú ti àwa náà kò fi tọrọ. Ẹ bá mi ṣe àfíìsì o. Ẹgbẹ́ àfa irú alákùátà wo ni mo rí àmọ́. Yes, Alhaji. Irú àdúrà wo ni mo ló ń gbà wọn. Àdúrà tó dáa ni irú àyè tó ní lọ́dọ̀ yín kéèmí náà kí n lè ní lọ́dọ̀ onítìjú tèmi kò sí nǹkan tó burú mẹ́. Ẹ̀yin náà sì gbowó àdúrà irú àdúrà bá tí mo sọ lórí ìjòkó. Àti lórí ìjòkó kẹ́ tó máa gbé wọn wá bí kọ́ tó máa là lé wa lọ́wọ́. Ẹ wà fà ẹ kó oúnjẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ fáànà wá sí wà láti fẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n owó ti ń bẹ nínú àwọn má kà á o pàdé ẹ mọ ẹ má dé mo sí. Yaskaka TV on YouTube.